Hello. 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 Ẹjọ́ ṣé divine cake nìyẹn? Yes, reception divine cake lele. Tó ti ń tó oúnjẹ. Yes, bẹ́ẹ̀ni. Ẹjọ́ ẹ ṣé mo fẹ́ book order ni. Oh, ẹ fẹ́ please order. Mo fẹ́ place order. Yes, ẹjọ́ má bìí ló pa mí. Okay, no problem. Ẹjọ́ ṣé ológunfe. Yeah, ògúnfe wà. Ẹ ní ìpanla. Panla ṣé gbígbẹ àbí. Gbígbẹ tó tóbi dáadáa. Gbígbẹ wà. Ẹ bá mi mú kan. Okay. Ṣé ẹlẹ́ran ọ̀yà? Yes, ọ̀yá wà. Ẹ bá mi mú kan. Okay. Ẹni tòlótòló. Kí ló ń jẹ́ tòlótòló? Tọ́kì náà ń pè. Tọ́kì ẹ bá mi mú kan ló tóbi. Okay. Ṣé ẹ ní ìgbín? Yes, snail, ìgbín wà. Ṣé ìgbín wà? Yeah, ìgbín wà. Bá mi mẹ́yọ kan, bá mi mẹ́yọ kan. Okay. Bá mi mẹ́yọ kan. Àmàlà mẹ́rin. Èló ní àmàlà yín? 100 naira la ń rap àmàlà wa. Mẹ́rin jẹ́ 400. Yeah. Èló gbogbo owó mi jẹ́? That's 28,400 naira. 28,400. Yeah. Ẹ wo ẹ̀dà àwọn yẹn lẹ̀. Ṣé ẹlẹ́ran wẹ́wẹ́? Ẹran wẹ́wẹ́ wà. Èló nìyẹn? 50 naira lẹ́yọ̀. Ẹ bá mi mú méjì àti pọ̀mọ́ kan kó jẹ́ 150 àti àmàlà ẹlẹ́kọ́ ti tó. Ẹ bá mi dà àwọn yẹn lẹ́ẹ̀jọ́ mi ò fẹ́ àwọn yẹn mọ́. Okay, ìyẹn jẹ́ 28,350. Rárá! Àdìkẹ́ ẹ̀dá ti bọ́ọ̀tù wọn yẹn lẹ̀. Ẹ kà bá mi mẹ́rin mẹ́ta àti àmàlà ẹyọ kan. Ìyẹn jẹ́ àmàlà ẹyọ kan 100 naira. Dẹ̀tí bí ẹ̀ jẹ́ 150. That is 250. Mi ò nídìí omi. Pure water wà ń bí. Oh, okay. Alright. Ẹ fẹ́ yìí tẹ kọ́kọ́ order tẹ kọ́ place tẹ́lẹ̀. Mi ò fẹ́ yẹn mọ́, mi ò fẹ́ mọ́ ibi yẹn ò pa mi mọ́. Ẹ̀kọ́ la wá ń gbé order yín bọ̀. GRA ni. GRA. So ṣé torí order 250 naira lẹ ṣe ní ká máa bọ̀ ní GRA? Hello. Kí ló sàwọn ará bí ibi eléyìí? Customer is always right now. Ṣé ẹgbẹ́ èèyàn sí mo jẹ̀bi ni? Ẹ̀rùkú rẹ̀ ẹ̀fẹ́ jòkó fún jẹ́ kí ní 28,000 naira ló gan ni mo ní. Ẹ̀yin lẹ́mọ̀ ẹ̀ máa ẹ̀yẹ́ yìí máa le o. Anyway, àwọn olóhùn wà ní tani mo lọlé ẹ̀ tó ń ṣe iléyá lọ́wọ́ báyìí o. Yẹn lọ Dọ̀sùlù Gàmbàrí síbí lọ́rin mo wà yìí. Dọ̀sùlù Gàmbàrí. Bàbá, mò ń bọ̀ lọ́dọ̀ yín sí.